congratulations and jubilation, congratulations and jubilation. Tinubu ti ṣe bẹbẹ fúnlẹ̀ Yorùbá o. Ó ti gbọ́, ó ti gbọ́, ṣé ó ti gbọ́ address, ó ti mọ address. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ní Tinubu, President Tinubu ni wọ́n ti ṣe kíni, wọ́n ti ṣí warehouse burúkú tí ò tí sí lórílẹ̀ àgbáńlá ayé wọn ní l'Áfríkà, wọ́n lè ní abroad, but wọ́n tí ní l'Áfríkà. Warehouse yìí mo ti dàgbà tó nílé ayé wà lẹ́yìn tí ìrírí. Ọlọ́run ó tóbi, gbogbo state ilẹ̀ Yorùbá pátápátá ni bàbá Tinubu ni wọ́n ṣí warehouse sí. Wá dárúkọ irú oúnjẹ tó ń wá tó fẹ́ jẹ tó ń wẹ̀ tó tí rí láyé tó sì bẹ́ẹ̀. Gàrí wà ńbẹ̀, ó bọ̀kan, rice wà ńbẹ̀, èyí ọ̀fadà, basmati, everything. Ihun èlùbọ́ ó ń bẹ ńbẹ̀, àgbàdo ó ń bẹ ńbẹ̀, nǹkan ọbẹ̀ ó ń bẹ ńbẹ̀. Kódà wọ́n kó màálù síbẹ̀ lọ́fẹ̀ẹ́, ewúrẹ́ ó wà ńbẹ̀. Ẹ̀yin tẹ́ like àti máa jaja, wọ́n kó síbẹ̀. Ẹdìyẹ wọ́n kó síbẹ̀. Wo pọnmọ́ ẹja èyí tó bá fẹ́ ni, bó bá like Titus, bó bá like shower, bó bá like èwo ló wọ́n jù yẹn náà, ó dẹ̀ pé panla àbí any kind of ẹja, gbogbo ẹni bàbá Tinubu kó síbẹ̀ o. Wọ́n tún dá dúró ń bẹ̀ o, wọ́n nítorí pé àwọn ò tiẹ̀ fẹ́ ìyà kankan fún ẹ̀yin ọmọ Yorùbá bó ti ń wọn ọmọ. Bàbá bá tún tẹ̀síwájú, náà bá tún gbé Depo sílẹ̀, epo ọ̀fẹ́ mihàn lórí kíni. Ṣé bẹ́ẹ̀ ni bàbá Tinubu náà lọ́ọ̀fù ilẹ̀ Yorùbá tó? Ó tí mọ bí tí Depo wà, ó lè lọ́bẹ̀ láàárọ̀, ó lè lọ́bẹ̀ lọ́sàn, ó lè lọ́bẹ̀ lálẹ́, orúgan ó lè lọ́bẹ̀ wá fún elépo, epo ọ̀fẹ́ ni strictly fún ọmọ Yorùbá. Omi ó wà ńbẹ̀, omi ọ̀fẹ́, bottle water tán kó wá láti abroad, kódà bàbá Tinubu kó síbẹ̀. Wọ́n ní àwọn ò fẹ́ ìyà kankan fẹ́ yan ọmọ Yorùbá. Ẹni mi gbọ́ má bẹ̀, ẹni the address mò ń bọ̀. Ṣé ẹ rí nǹkan tí àwọn Ìgbòho ń ṣe, àwọn tó ń jà fún òmìnira Yorùbá, revolution náà náà ṣe. Anybody tí ò bá fẹ́ nǹkan tó ń lọ nílùú yìí tó ní pé ìyà yìí tó kò bá wọn lára mu, revolution ló ń ṣe. Àwa kàn yàtọ̀ wípé àwa sọ pé revolution wa ò lè jẹ́ kọ́nà kan kó jẹ́ Yorùbá nìkan, kí revolution kó jẹ́ gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, pé àwọn tó ń ba ìlú yìí jẹ́ ká lé wọn lọ, kí wá ní pé kákọ́kọ́ lé akátá lọ náà káwọn tó wá pàbọ̀ wá bá di ẹ̀ nǹkan tí revolution já fún yẹn, because àwọn tó ń bà lù jẹ́ Yorùbá wà lára wọn, Ìgbò wà lára wọn, Fúlàní wà lára wọn, Haúsá ìbíbí ò ní kò sínú wọn tó ń jọ ń ṣe kínní, tó ń jọ ń wọlé wọ̀tà, tó ń ṣe yọ̀tọ̀nì lórí ọlá àti owó wa. Wọ́n dẹ̀ sọ ilé ọlá dahoro kò sí revolution wà fún yẹn, because sábà gba Yorùbá bẹ́ẹ̀ náà kò sí pátá ní padà lọ ṣe revolution torí àwọn ló ń ba ilẹ̀ Yorùbá jẹ́ náà, wọ́n á padà sílẹ̀ Yorùbá. Àwọn tó ń ba Nàìjíríà jẹ́ ń sìn, wọ́n á padà sílẹ̀ Yorùbá. Àwọn ló ń lówó, àwọn ló ń nílẹ̀ tí wàá ní pé káfọ́ jẹ́ kọ́kọ́ sí revolution yẹn náà. Tàbá ṣe ní gbogbo ẹ̀ ṣe kí ni, ta lé gbogbo àwọn akátá wọn lọ, àwọn adìẹ wa tó gbogbo àwa ṣe kí ni àpàdé pọ̀, àdá ìjọba tiwa sílẹ̀, ìjọba tó jẹ́ kí ó lè garanti ẹnikẹ́ni tó bá wá wù tó fẹ́ wá lọ tá a bá ti ṣe revolution kó máa lọ tó bá tẹ́ lọ́rùn. Á wà nínú ìwé òfin wa, á wà nínú ìwé constitution wa pé ẹni tó bá wù láti lọ o kó máa lọ sí. Àmọ́ láì kọ́kọ́ ṣe revolution tá a bá tẹ̀ dá Yorùbá nation lẹ́lẹ́ ni à ń lọ́ra wa jẹ́ nítorí àwọn tó jẹ́ pé ògbóǹtagìrì tó ń ba Nàìjíríà jẹ́ tó jẹ́ Yorùbá nù wọn. Wọ́n á kàn cross sí ilẹ̀ Yorùbá náà ni wọ́n á fojú wa kan àgbo. Ọdún revolution jẹ́ ní ẹ̀ àlẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa. A sọ fún àwọn aráàlú ẹ má bẹ̀rù, ẹ má ṣojo, ojo ló ń bà wá jẹ́. Nílẹ̀ Yorùbá tẹ bá ń gbọ́ mi, Yorùbá náà ò dẹ̀ ní ẹnu wa ò sójú kan torí Yorùbá ló ń pa lóore pé àìsówọ́pọ̀ mọ́ ìjọ yóò jẹ́ Nàìjíríà. Tí ọkà bá ṣíwájú tí paramọ́lẹ̀ ń tẹ̀lé, tí lèbe tó ń bọ̀ ńlẹ̀ òfin ló máa dúró, igbó ò lè dúró. Yes, so protest. Tinubu called for revolution against Jonathan, so he can't complain. Afẹ́nifẹ́re, ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀. Kò lè wọ̀. Pan-Yoruba social political group Afenifere has warned President Bola Tinubu to stop directing blames away from himself following the #EndHunger protest against his administration.
Afenifere reminded Tinubu that he called for a revolution against former President Goodluck Jonathan, hence should not apportion blame now. Tó já sí wípé what goes around comes around. Prince Justice Fakiyesi, National Publicity Secretary of the Afenifere faction, loyal to the acting leader Chief Ayo Adebanjo, said the president's speech did not address the real issues of the nationwide hunger. Ṣé ti gbọ́? Yes o. Àwọn fashion bàbá wa Ayo Adebanjo, àwọn ni wọ́n fi ohùn ránṣẹ́ sí President Bola Ahmed Tinubu. Wọ́n ní Tinubu called for revolution against Jonathan, so he can't complain. Afenifere. Lótìtọ́ ni gbogbo wa la mọ̀ náà wípé ní ìgbà ayé Jonathan ohun tí bàbá Tinubu fi ojú máa yẹn rí báwo lọ́bọ́ ṣe ṣorí tí náà kí ò ṣe fún àǹfààní ara wọn àbí ṣán sọ fún ẹ pé wà tèmi náà jà fún ni. Nǹkan tí bàbá Tinubu fi ojú gọ́fìmẹ̀ntì Jonathan tó fi rí kò jẹ́ kó fẹ̀dọ̀ lórí òróró àtàwọn nọ́dánà wọ́n pàdé àpòpọ̀. Àbó ti gbàyé pé ìgbà yẹn ni ayé Boko Haram, àwọn Chibok girls tán lọ ṣe àwọn bandits wọlé tó kidnap burúkú. Even gan ní ọdún náà lọ́hùn ní ìgbà tí wọ́n ṣe protest tí àwọn bàbá yìí bàbá Tinubu yìí tó wà ń bẹ̀ wọ́n máa gbé ẹ máa ṣe pósí tẹ́ ẹ kọ orúkọ Jonathan àbí oríṣiríṣi nǹkan kan lẹ fi dá lára ẹdìyẹ ò padà tọ̀ Nàìjíríà ò sì bírèkì ẹdìyẹ ò tọ̀ ó ṣe wá dọ̀dọ̀ Tinubu sì tó wá di wípé wọ́n fẹ́ gbógun tìjọba Tinubu ẹ béèrè lọ́wọ́ bàbá yín Tinubu ṣé òun ò gbógun tìjọba èèyàn kan báwo ṣó ń jẹ́ ẹ́jẹ́lì ni ìgbà tó o bá fi san fún ẹnìkan ó ti dandan wọ́n á fi san padà fún wọn náà ìwọ ti gbógun ti ìjọba ènìyàn kan táwọn àwọn kan bá wá dìde tán náà náà fẹ́ gbógun tìjọba ẹ̀ kí ni wèrè mo kíwa mo kíwa gbogbo ibikíbi tẹ́ bá wà orúkọ mi ò yí padà rárá yèyé dára kó òun ni mò ń jẹ́ ọ̀rọ̀ ló wà lẹ́yìn o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ó ga jù mo rí pé àfìgbà tẹ́ tàbò sí bọ́ màtá tó wà ńlẹ̀ yìí ẹ tún tàbò sí wọnú protest ẹ̀yin nu ọlọ́nu wọn ẹ̀yin ọlọ́balọ́ba nílẹ̀ Yorùbá ẹ pẹ̀lẹ́ ẹ̀yin níjòyè ńlẹ̀ ẹ̀yin ìyálọ́jà àtẹ̀ṣẹ́ ń sunkún ebi ń pa yín ẹ̀rọwó oúnjẹ jẹ ẹ̀rọwó school fees ọmọ san ẹ pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin yúùtù tẹ́ni ẹ ti jáde skul ẹ rí iṣẹ́ ṣe gbogbo yín lẹ́kì mọ́lé ẹ pẹ̀lẹ́ ẹ wá mọ́ protest lójú ipe láyéláyé àwọn ò ní lè ṣe yẹn ẹ pẹ̀lẹ́ ẹ kú àbòsí ò lè rè ọ̀tẹ̀ ò dá ẹ má wọrí protest àtàn ojú everybody á wálẹ̀ ṣebí wọ́n ti há 5,000 naira fún yín ìyẹn náà ti tó ẹ bá ti ná 5,000 naira yẹn kò ní tán o bẹ́ẹ̀ bá ti ná níjọ́ tán fún yín yẹn ẹ ná níjọ́ kejì ẹ máa ná ó lẹ́ máa ná all the time kò ní ìdí kẹ́ wá sí online kẹ́ wá máa sunkún mọ́ ìyàwó yín fẹ́ rọbí ó wà ní police ó wà ní hospital bed ẹ nídìí owó ìyẹn ò sí mọ́ o yo ọlọ́pàá mú brother sister ẹ nídìí owó lórí social media kò sí yẹn mọ́ wà láì gbogbo Tinubu ti sọ ilẹ̀ Yorùbá dẹ̀rọ̀ bẹ́ẹ̀ ni nítorí ẹ̀ làwọn èèyàn mi ò ṣe bọ́ síta mo ní kí n wá táṣìírí fún yín ni wọ́n sọ fún yín ni jàre brother mi ṣòwò rẹ ẹ pẹ̀lẹ́ ls Tinubu ti ṣayé dẹ̀rọ̀ ó ti sọ èmi ò mọ̀ pé Tinubu padà lọ́ọ̀fù ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ àbí tí ó bá jẹ́ pé lọ́ọ̀fù yín tó bẹ́ẹ̀ yẹn tó kó oúnjẹ sílẹ̀ free food àti free petrol kí ló máa mú yín kí lẹ fẹ́ fi kún tẹ́ fi lè bọ́ síta láti ṣe protest oúnjẹ tí bàbá warehouse gigantic warehouse tí bàbá kó oríṣiríṣi oúnjẹ sí ká lọ máa gbóúnjẹ ọ̀fẹ́ ń bẹ̀ ẹ̀yẹn ti dá ẹ̀yin ò lè máa gbóúnjẹ ọ̀fẹ́ ń bẹ̀ yẹn nínú gigantic warehouse bàbá Tinubu kó tún wá bọ́ síta kó lọ sọ pé ìwọ fẹ́ protest against ìjọba ẹ̀ ti san ẹ̀yin ọmọ Yorùbá àbí ẹ jọ̀ọ́ don't come for me o èmi àbí ṣé kò rí bẹ́ẹ̀ ni ṣe bẹ́ẹ̀ rí Èkìtì wọ́n dákẹ́ Oǹdó wọ́n dákẹ́ Ọ̀ṣun everywhere kan ṣe rí pé gbogbo rògbòdìyàn tó wà lé ibi ń pa wọ́n ẹ̀mí wọ́n pé lọ gbogbo ẹ̀ wàlẹ́ Tinubu ti padà help wọn nílẹ̀ Yorùbá nítorí ẹ̀ lẹ́ ṣe rí wọn oúnjẹ ọ̀fẹ́ ló wà nílẹ̀ yìí fọmọ Yorùbá ń sìn yín o ilé epo ọ̀fẹ́ ni bó o bá débẹ̀ lóru ẹ tí ì rí yá o ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà ńlé àwa tá wà lábúròdù lẹ́rọ sí lọ́rùn ẹ bá dẹ̀ ti yẹ ẹ pẹ́ gbégbé abára ẹ ti wá online dádì yín lásídẹ̀ǹtì ó wá ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ẹ ń yo ìgbà yẹn ni
owó ṣọ́ọ̀bù wá tán wá rówó ṣọ́ọ̀bù ẹlòmíà ni wọ́n ti lé wọn jáde lé wọn rówó ilé san àwọn ọmọ tó bí òun ò lóúnjẹ rówó fi róúnjẹ fún wọn gbogbo yẹn kò sí mọ́ ọlọ́run tí ẹ ṣeun ọlọ́run ṣeun bàbá Tinubu ẹ ṣeun jàre ẹ ṣeun tẹ́ gba àwọn ọmọ ilẹ̀ Yorùbá kúrò lóko wàhálà yìí ó rògbòdìyàn yìí ó ẹ bá ti sọ fún wa ká ti tètè mọ̀ wípé oúnjẹ o ẹ máa ṣe ìpèsè oúnjẹ ọ̀fẹ́ fún gbogbo ọmọ Yorùbá o ẹ bá dẹ̀ ti jẹ́ ká mọ̀ wípé gbogbo epo tó ń wọ́n tẹ́ lọ́ ń yọ sọ́bsidì tí ilẹ̀ Yorùbá owó àkànpé ọ̀fẹ́ ni lọ́dọ̀ títí wa àbí báwo làwọn bọ́ ṣe ṣorí tí náà kí o ṣe the last time I check ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyà ó jẹ ẹ̀yin ọmọ Yorùbá bí nǹkan míì ṣùgbọ́n àfìgbà tọmọ Yorùbá tún gbéṣe lédè ta wọ́n tún padà tí ọ̀tẹ̀ àtàbòsí bọnú protest ẹ̀yin àtàbòsí Yorùbá ṣéyìn ò lè má wá àyè kò sí ní bí àyè yẹn kó wá tiny tó yìí rí àyè ṣàbòsí gbogbo nǹkan lẹ́yìn máa ẹ ṣàbòsí títí ẹ kàbòsí bọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ṣọ́ọ̀ṣì nínú mọ́ṣáláṣí ibẹ̀ ni mo ti give up on you. Bàbá ìyá Adébánjọ jàre bí gbogbo èèyàn sọ̀rọ̀ èmi mọ̀ pé ẹ̀yin máa sọ̀rọ̀ ń tiyín hello wọ́n ní read the statement below it is the same thing bàbá ìyá Adébánjọ ló ń sọ̀rọ̀ yìí o it is the same thing that happened under former President Goodluck Jonathan and Tinubu called for a revolution or protest and when he's facing the same thing and even worse he's blaming other people kò yé wa kò padà fẹ́ yé wa mọ́ náà ni we never believed that just calling for dialogue would change anything. He has never changed. Okay. I think he was pushed to read the speech because it was not a matter of dialogue or him addressing people about the exact policy that brought hunger, and since he's not willing to reverse or accept responsibility because he more or less said it was politically motivated. Okay, now, when he started and he specifically said that subsidy is dead, he said you can protest as much as you like. He said that. He knew that his policies were going to bring protests. At his age, he knows that there have been all sorts of protests against subsidy removal. So, Baba Tinubu, nínú gbogbo speech tí wọ́n force wọn bọ́ síta wá sọ, wọn ò tí address anything, gbogbo list táwọn youth tí ẹ kọ sílẹ̀, wọn ò tí ṣe bẹ́ẹ̀ nípa àwọn gbọ́n kankan. As a matter of fact, mo rí ẹ̀mí ìgbéraga. Bàbá Tinubu ẹ pẹ̀lẹ́ ìgbà tí ẹ ti fi àwọn Yorùbá lówó tán ti ń gbòòrò jáde ẹ bá wá ráwọn olóró gan nàgbọ̀nàgbọ̀n ṣánṣán àwọn tẹ́bí ti yí ń fún mi ìdẹ̀bìrí wọn bá wí wọn ó ṣe kò ṣe ó bá ká ẹlòmíì lára amúṣàwòrò dẹdá ní a máa lọ láàrin ọjà ẹ wá gbàdúrà o ẹ jẹ́ ń ṣàdúrà fún yín ìyá òòṣà bàbá òòṣà ẹ mú 5 naira wá 10 naira wọn á dájọ́ wọn á fi róúnjẹ lọ lé lọ fọ́mọ yàrá ẹ náà ni àbí gbogbo ẹ ó kàn wá dẹ̀ ń jọra wọn ebe ti wá rí báyìí wọ́n ní ẹbọ òde ẹ̀yin Yorùbá wọ́n ní ká ẹ bọ́ síta ká ẹ protest àfìgbà tẹ́tí àbòsí bọ màtá tó wà nílẹ̀ ebi á pa mi ò ní sọ pé ebi pa mọ́nàmọ́ná kú ebi á pa ebi ò tí ì pa yín ẹ ò tí ì rí ìyà ẹ̀yin ọmọ Yorùbá ó dẹ̀ pé gbogbo màtá tó wà on the ground kò tí ì padà yé yín bó ṣe ń lọ Ọlọ́run kò yé yín kò yé yín ojú àná lẹ sì fi ń wo situation tó wà lẹ̀ rẹ́rẹ́ ti rún Nàìjíríà gan Tinubu ọ̀kan lè bọ́ síta láti ṣàlàyé fún yín ní o Nàìjíríà ti gba náà ó ti gba náà kẹ̀ ó ti gba náà kẹ̀ ó ti gba náà kẹ̀ kò sí solution sí situation Nàìjíríà ẹ lọ ń dúró de promise Tinubu àfìgbà tẹ́ tàbò sí bọ̀rọ̀ protest yìí èèyàn ọmọ Yorùbá who no fear you don die finish lẹ́yìn ẹ̀yin ọmọ Yorùbá ìwà yín ò dá nice ìṣẹ́jú lẹ́yìn ẹ ṣe fọmọ Adéyẹmọ Ìgbòho ṣàbámi ọmọ Adéyẹmọ kókó gbìgbìgbà gbogbo ìbẹ́ bá ṣe mítì ẹni ọjọ́ báyìí lẹ fi rálì sí ó sì dọjọ́ yẹn mọ́jú ọjọ́ kejì yìí sọ̀rọ̀ o ìṣẹ́jú kan ti pẹ́jù fún yín láti sọ̀rọ̀ àná dé bá mi mọ́yàn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe yẹ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ náà nìyẹn so gbogbo ẹ̀yin tẹ́ ní plan pé bọ́ síta ẹ fẹ́ hun náà èmi ò ní kẹ́ bọ́ síta kẹ́ bà nǹkan jẹ́ o àbí kẹ́ ṣe anything but come out and speak out kẹ́ jẹ́ kí the whole wide world kí wọ́n mọ nǹkan tó ibi tọ́wọ́ tó ti ń dùn yẹn má fi sábẹ́ aṣọ ẹ wá sọ di ẹ tún fi tribalism ẹ tún fi síbẹ̀ ẹ ṣá gbogbo ọmọ Yorùbá no ẹ má jẹ́ sọ pé gbogbo ọmọ Yorùbá majority wa ṣá
ẹ ṣáà gbà fọ́lọ́run lórí ọ̀rọ̀ Tinubu, ẹ kàn wá sacrifice ayé ìwásáyé yín, tọkọ yín, táyà àti tọmọ, àwọn innocent children lánú wọn ṣe mí. Ẹ wá sacrifice gbogbo ẹ̀, ayé wọn, ìjẹ́nìyàn wọn láyé, ẹ wá fi jin family kan. Wá jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀dẹ̀. Ǹjẹ́ ọmọ iye convoy tó máa ń tẹ̀lé mọ̀mọ́ Rẹ̀mí Tinubu? Owó ìjọba ló tiẹ̀ máa fún ẹ. Mọ̀mọ́ ìyálọ́jà of universe, mọ̀mọ́ Ṣadé, ọmọ iye ṣé Ṣèyí sọ fún ẹ pé gbogbo wàhálà tó rògbòdìyàn yín, òun ebi ń pa òun òrówó ná? Ọ̀dẹ̀ níyín. Ẹ máa ṣerú Tinubu kú ni níbi tí ọ̀rọ̀ dé dúró nísìn. Èmi gan ti rí lé àrídájú wípé Tinubu ti ra yín níyè nílẹ̀ Yorùbá, ó ti gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́. Ọlọ́run ó dẹ̀ pé máa yẹn mú orúkọ gbogbo wa níkànkan, gbogbo àwa tá bá ń jẹ́ Dára, gbogbo àwa tá bá ń jẹ́ Táwà, gbogbo àwa tá bá ń jẹ́ Ṣọlá, gbogbo orúkọ Yorùbá pátápátá ló sín. Wọ́n sín kinní yẹn, sín ni ó wọlé, ó máa ń gbọ́ iye ń ta wẹ́wẹ́ ọlọ́jú dànù. Tó bá jókòó ni òkun á dà padà. Ọ̀sà náà lọ parí iṣẹ́ yẹn sí, ṣọ́ra tó ń jù sínú ọ̀sà báyìí, inú ẹja ló kó sí. Inú ẹja ní ẹja, ọ́fíìsì ọmọ ẹja lóore, kọ́lọ́run ṣàánú wa nú gbogbo rògbòdìyàn ní o. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, ẹ fi ìwásáyé yín, ìjẹ́nìyàn yín, ẹ̀yin sacrifice ẹ̀ fún family tí wọ́n ní burúkú bastard owó, tí wọ́n mọ ìlà tó wó kọ, àtìrandíran generation to generation owó tó máa jẹ nínú ayé wọn ti ṣe sílẹ̀ síbẹ̀. Ìwọ tó jẹ́ wípé àràǹgá Ọlọ́run ló ń wọ ọmọ wèrè, ó ní ẹ from generation tó fi dé generation títí ẹ. Ìwọ tún fi ayé òfò tó ń gbé, ó tún fi sacrifice fólówó. Ó nídìí kan lọ ẹ̀sán mi. Wọ́n kò sẹ́ni tó lè tú ìdí yẹn. Àwọn kábíyèsí wọ́n wà lára àwọn tó ń gbàbọ̀dè fún yín. Ìkà ni wọ́n. Tinubu ti sẹ́tù wọ́n ti gba gbọ̀ngàn. Wọ́n wá ń bu, wọ́n wá sọ fẹ́yìn ìpé kẹ́yìn má jáde kó lọ jàfáyé ẹ̀. Ní ìgbà tí Tinubu ní ìdí ẹ̀ fún ayé ara ẹ̀, ó máa bọ́ síta ní ayé Jonathan, ó máa protest. Géèmù yẹn ó yé jẹ́ sáré gbé ẹ débẹ̀. Jẹ́ sọ fún ẹ. Kí ló dé tí bàbá Tinubu fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn nọ́dánà láti gbógun ti ìjọba Jonathan kan forcefully force ẹ̀ kúrò ńbẹ̀? Ó kúrò ńbẹ̀. Bàbá Tinubu wá ṣe kí ni? Ó wá force Buhari, ó force ẹ̀ lẹ́yìn lórí. Kì í ṣe wípé ó lò fún Buhari náà. Kò sí nǹkan tó kan bàbá Tinubu, kí ló kò sí nǹkan tó ń jẹ́ LOVE nínú dictionary wọn. Trade by barter lọ̀rọ̀ ilé ayé, ó ní ọ̀rọ̀ bàbá Tinubu. You give me this, I give you that. Bí ilé ayé ṣe wà nìyẹn. Bàbá Buhari tí Tinubu dẹ̀ wá force lé everybody wá lọ́rùn lọ́dún náà lọ́hùn. Wọ́n ti wà ní agreement pé tó o bá ti wọlé, èmi ló kàn o. Àtọ́dún yẹn wọn kàn tí yàn lè ṣe èmi ló kàn ni. Ó ṣe jẹ́ pé last year yìí èmi ló kàn wá jáde. So èmi ló kàn pass it to me ló ń jẹ́ bẹ́ẹ̀. Òun ni bàbá Tinubu ṣe dìde. Tó ṣe kí ni? Ó ṣe kí ni? Ó jà tafatafa, ó jà takuntakun. Kò sí gbogbo ọ̀nà tí bàbá yẹn ò gbà láti ṣe kí ni? Láti make sure pé Buhari wà ńbẹ̀. Ó sì protect Buhari, ìyàwó ẹ̀, gbogbo everything, Northerner àtijọba Buhari for good 8 years. For good 8 years. Fún àǹfààní ara ẹ̀ kó lè débẹ̀ ní ìsinyìí. Kí ló dé tí ẹni ẹlẹ́ni kò fi nǹkan iyọ̀ kan tí ní báyìí kò fi tàfàlà nínú ayé bó ṣe ní burúkú owó tó mọ̀nìyàn tó ní connection tó ní gbogbo everything. Trade by barter yìí náà ṣì ni bàbá ṣì ń wá, even at his age o, bàbá ń kú lọ ẹ̀yìn o, nǹkan tó ṣì máa gẹ́ẹ̀nì òun ni bàbá ṣì ń jà fún. Ibẹ̀ lẹ́yìn tẹ́ ti jámọ́ nǹkan kan tẹ́kọ̀ wà bí shadow lásán, shadow tẹ́kàn akànrí shadow yín. Kò sí nǹkan kan tó bá léèyàn wálé ayé wá enjoy, kò sí nǹkan tẹ́ mọ̀ tó ń pè ní enjoyment. Ipe èèyàn ń gbélé ayé ìfọ̀kànbalẹ̀ 98% yín ò mọ̀ nǹkan tó ń pè bẹ́ẹ̀. Ẹ̀yin nínú òṣì ìṣẹ́ òun ìyà tó bá yín mulẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu, ẹ tún yìí mú ayé yín. Àwọn innocent ọmọ yín, innocent life àwọn ọmọ yín tó mọ̀ kankan tẹ́ tó wá jọ ìmọ̀ títí yín lórí pọ̀pọ̀lọpọ̀ yín náà ti wọ ẹ̀wù ìyà fún látọ̀run. Wọ́n ti ṣẹ́ṣọ́ ìyà, máàkì àmì ìyà ó wà lára ẹ̀. Tó bá gbé sínú owó, ìyà ló máa wá kiri. Ọmọlẹ̀yẹ ni ẹ bá mọ́mọlẹ̀yẹ ẹlẹ́dẹ̀ kẹfọ́ kẹkó góòdì sí lọ́mọ àti rí gọ́tà ni o, yóò pòra ẹ̀mọ́ rẹ̀ ni o. Wèrè ní ọmọlẹ̀yẹ wèrè ní kò gbádùn. Ẹ̀yin ò fẹ́ bọ́nú ìṣẹ́ òun ìyà ẹ pẹ̀lẹ́ ẹ̀lẹ́s. Ẹ̀yin lẹ́bí obìnrin, àwọn ọlọ́rọ̀ ló bá bá ní ọ̀rọ̀ jẹ́jẹ́, obìnrin lẹ́bí ọ̀rọ̀, àwọn lẹ́bí wọn ìbílẹ̀ ti bí wọn, ẹ̀jẹ̀ nígbà, ẹni tó bá bá tẹ ọ̀rọ̀, àwọn lẹ́bí ọ̀rọ̀, ẹ̀jẹ̀ nígbà náà wọ́n fojú kọ̀ wá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀kú,
obìnrin ló bí ọ̀rọ̀ àwọn làbúrò ìbílẹ̀ ti bí wọn ẹ̀jẹ̀ síta ẹni tó bá bá tẹ ọ̀rọ̀ àwọn làbí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ síta náà wọ́n wá fojú kọ̀ wá. bẹ́ẹ̀ ni orí. Anyway, kò sí wàhálà o lọ́rọ̀ kan ṣá ẹ ṣàfẹ́ gba address ibi tí warehouse wà tẹ́tí máa lọ kò ń ṣe palliative ni palliative ló bá dé ẹ fẹ́ mọ address warehouse yẹn ibi tí Tinubu kọ sí ọmọ state wo ni ẹ bá mi kọ síbi comment section ṣé Ọ̀yọ́ ni ẹ Ògùn Oǹdó Èkìtì Ọ̀ṣun Lásgidi ibo ló wà jẹ́ kí mọ state wo ló ti wá kí lè fún ẹ ní àdírẹ́sì ibi warehouse àti depo tó ti máa gbọ́ mọ́tò ẹ̀ tó ti páàkì láti yọ ọjọ́ ẹ̀ báyìí tí subsidy ò jẹ́ orepo sí Tinubu ti gbé depo petrol sílẹ̀ ọ̀fẹ́ ló bá dé kí ni ẹ ṣe mí jẹ́jẹ́ Kàmọ́rù àdírẹ́sì lẹ ṣáà ń béèrè ṣá mi ok ọmọ bólẹ̀ lẹ́yìn Ọ̀ṣun ok Ọ̀ṣun ẹ̀yin corporals Ògùn àyẹn náà dẹ̀ wà alright táwọn eléyìí of Ògùn state ok ó dẹ̀ pé níbi tá a bá dé Ẹdó Oǹdó lẹ́yìn ti wá àwọn ayé sàn ayé dá tí wọ́n nìyẹn ok hello any excuse ok ẹ̀yin tẹ kó lélẹ̀ sanwó ẹ̀ èkó ní bọ̀jẹ̀ ó bọ̀jẹ̀ tí ẹ̀yà àdírẹ́sì yẹn náà lẹ ṣì ń béèrè o ok ok brọ́sẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ti wá Ọ̀yọ́ ayọ́mọlẹ̀ bí ọ̀bọ àdírẹ́sì ibi depo àti warehouse oúnjẹ lẹ́yìn wá ok Ìlọrin mẹ́sù jàǹbá àwọn eléyìí wọ́n bá dìgan o tó bá bá lọrin rìn bá mú mọ́ tó bá bá Ìlọrin ṣe fún wọn ní máìlì tó gùn gan ni àwọn eléyìí mẹ́sù jàǹbá confam ni o ẹ gbàgbé àwọn eléyìí ṣe 100 lójú kan wá ṣe 100 faces lójú kan ẹ̀yin náà ní di depo àti warehouse address ok kò sí wàhálà ẹ mọ̀ kan ẹ calm down ẹ be calming down mi like ẹ má jà rush jù ó máa kárí ṣé ẹ rí warehouse àti depo yẹn báyìí tẹ́tí máa gbóúnjẹ ọ̀fẹ́ àti omi ọ̀fẹ́ àti epo ọ̀fẹ́ bàbá Tinubu sọ pé ó máa lọ kánrin kése ní o ẹ má rush ẹ má no rushing address àbí lórí address yẹn náà láyé wà ok no wàhálà ok ṣèbẹ́ gbọ́ bàbá yẹn wọ́n ní ìgbà Buhari assure you ni everything assure you ni títí tọ́dún mẹ́jọ fi pé kì í ṣe new government lẹ́yìn government eléyìí bẹ́ẹ̀ ni ṣe bí the same APC ni bàbá ló yàtọ̀ leader ló yàtọ̀ the same tactics the same political party the same brother everything the same náà ṣì ni so ó lè máa expect pé bàbá ti sọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n níbi tí bàbá Buhari fi sí ibẹ̀ làwọn máa continuity lọ̀rọ̀ màtà tó wà nílẹ̀ yìí àbí kò yé yín ẹ̀ẹ́dẹ̀ lè máa expect wípé tí bàbá Tinubu tó bá continuity ibi tí bàbá Buhari bá dé ẹ̀yin fẹ́ máa expect new solution àbí ẹ fẹ́ new solution ṣé ìjọba yìí new ni ok ẹ láìkò òótọ́ ọ̀rọ̀ lórí warehouse yẹn náà ṣì láwà ń bẹ̀rù àbí ok ẹ má wọrí ó dẹ̀ pé fídíò mi ìfẹ́ kó gùn jù mo yìí máa bá yín wá àdírẹ́sì ti wà ńlẹ̀ o ìyẹn ò kọ́ ni problem o code number tí wọ́n ní ká fún oníkálùkù náà ní kókó ìbí code number yẹn bó ṣe máa dọ́wọ́ oníkálùkù ó mọ nǹkan tẹ́kọ̀ ṣáà máa ṣe ẹ̀yin ẹ̀kàn bá mi kọ ọmọ bo lẹ́yìn ti wá ẹ̀yin o àádẹ́ máa mọ situation àkànmọ́ population wa náà ni anyhow ṣá Yorùbás eti àfìgbà tẹ́ta bò sí wọnú protest I fear you who no fear you don pai Yorùbá ẹ ronú lóòótọ́ ẹ ronú asọ́sọ́sọ́ awíwíwí a ní ìwọ tó o bá fẹ́ bọ́ síta tó o bá fẹ́ join protest
Yorùbá nation ò join protest, a ò ṣe protest torí one Nigeria ni protest yẹn wà fún. Àwa dẹ̀ sọ wípé àwa ò gba a believe nínú one Nigeria. Mo ti ṣàlàyé lẹ́sẹ̀ dọ̀dọ̀ tèmi láìmọye ìgbà. Àwa ń lọ afẹ́dádúró ni à ń sọ. Okay, àṣẹ Nigeria torí àti ìdádúró a sì ń ṣiṣẹ́ yẹn lọ. A sì wà ní under Nigeria tó bá wá fẹ́ bọ́ síta láti join protest as a Nigerian person. Ǹjẹ́ ó yẹ àti sọ má mú anything nípa Yorùbá nation má mú dání má dé débẹ̀ kó lọ máa pariwo Yorùbá nation a ò rán ẹ níṣẹ́ tó bá wá lọ bẹ̀ tó lọ ṣe rádaràda tó bá wá kó ẹ ẹ̀yin ò ní pé kẹ́ wá máa dààmú ẹni tí ò rán yín iṣẹ́ ẹ̀yin ò ní kẹ́ máa dààmú èèyàn tí ò gbéṣẹ́ rán yín ìwọ tó ti lọ bẹ̀ tó ti fetí gbọ́ yípe má lọ tó bá lọ bẹ̀ à ní kó má lọ as a Nigeria ó wá ní débẹ̀ kó máa pariwo Yorùbá nation kíkiní wá bẹ́ẹ̀ ṣé dandan ni kó dárúkọ Yorùbá nation ni tó bá ti wá kọjá ìyẹ́ tí wàhálà bá wá ṣẹlẹ̀ tán bá wá bá ẹ dá sí báyìí wà ní Yorùbá nation tí wàhálà bá ṣẹlẹ̀ wọ́n ń dá sí yàn bí dẹ̀ nímọ̀ pé wọ́n lo láìkí wàhálà okay mo tún ti ń tún sọ tó bá máa join protest make sure yìí pé o join as a Nigeria not a Yorùbá nation campaigner. Àwa ò ṣe protest. Èmi support on my own ni as Yeye Dara not as anything nínú Yorùbá nation. Èmi support on my own ni. So ìwọ náà lè ṣe on your own láì gbé anything tí mo bá stream lórí Yeye Dara kò wé. I am very responsible for it. So be responsible for your own action too. Àbí kò yé yín? Yorùbá ẹ̀rù yín ò lè bànìyàn. Ọmọ Yorùbá ṣojú protest wáyé ẹ̀rù yín ó lè bànìyàn. Àfìgbà tó di bí protest tó ìgbà yẹn ni Yorùbá wá mọ̀ wípé nítorí ọmọ Yorùbá tó wà ńbẹ̀ òun ni wọ́n fẹ́ ṣe protest. Ẹ bá mi bèrè lọ́wọ́ gbogbo pásítọ̀ ẹ chief imam ẹ ṣéyíkì ẹ gbogbo wọn tó gbàbọ̀dè fún ẹ ṣó ó ní gọ́fìmẹ̀ntì kan tó wà lórí àpèrè gàgàrà wọn bẹ̀ tí wọn kì í ṣe protest tí nǹkan ò bá lọ bó ṣe yẹ kó ṣe lọ ó ṣe wá dọ̀dọ̀ Tinubu tó wá di tó mú kó dání. Yorùbá ṣojú protest wáyé èrù yín ó lè bànìyàn who no fear Yorùbá don pa yí o. Okay, ẹ wá warehouse mo ń bọ̀ bros mi má gbàgbé jọ tó rọlọ́n láti bá mi thumb up on this particular video bẹ́ẹ̀ ni má sì gbàgbé láti bá mi bó kó lọ fà ṣó ti bá mi subscribe sórí YouTube channel ó yá bá mi subscribe ire o.